ọ̀rọ̀ mà ti di woro sí woro. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Lizzy Anjorin ó mà ti wọ́mẹsẹ̀ àìgbètú ruutu lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti Lúmínì. Ohun tó ló ṣe rèé. Ìlọ̀kọ̀ mú àrélù. I was expecting you. Ìlọ̀kọ̀ gbẹ́sẹ̀ síbi bọ́ síbi. Ẹsẹ̀ tó o gbé lọ tó o fi ṣe baby shower. Kí ló dé tó o ṣe lè post ọmọ afẹ́ tó ránṣọ ọ̀fẹ́ fún ẹ fógún ọdún ẹgbẹgbẹ̀rún ọdún. Ọmọ afẹ́ tó spend the sleepless night. Why are you not bold enough láti lè post ọmọ afẹ́ tó fa yé ẹ̀sìn ṣáwa ní abẹ́ lọ fi ṣẹ̀sìn ṣe lọ ṣe baby shower ní abẹ́ fẹ́ pa Ìjẹ̀ṣà yányán ṣé gbàtẹ́ lọ ṣe baby shower ṣé ẹ̀dá bàbá ọmọ mọ̀ ṣe báṣọ tó wọ̀ fún baby shower ṣe bí the same aṣọ yẹn lọ́kọ yẹn wọ̀ kí ló dé tẹ́ ṣe fẹ́ rí lunch sí Ìjẹ̀ṣà tẹ́ ṣe fẹ́ kàn padà sẹ́wọ̀n. Mo ń béèrè Ìlọ̀kọ̀ gbẹ́sẹ̀ sókè gbẹ́sẹ̀ síbi. Mo ní why are you not proud enough to post your ọmọ afẹ́? You are scared of Iyabo Alice Ojo. Because irú kankan náà ni wà tí Iyabo Ojo. Èmi ò tí ì rí ohun tó máa dé bọ́ ọmọ afẹ́ tèmi tí mo máa dìná yẹn nínú òjò nínú ẹ̀rùn nígbà jíjẹ nígbà tí ò bá sí toro lórí burúkú obìnrin ní Ìlọ̀kọ̀. So when Iyabo was dragging Ìjẹ̀ṣà to prison, you cannot beg on behalf of your ọmọ afẹ́ to spare Ìjẹ̀ṣà. And you end up with enemy of your ọmọ afẹ́. Ó yẹ kó lọ pa gbogbo yín. Ẹ̀yin tẹ́ bá tún ṣì ń wo fíìmù àwọn pípù yìí ọ̀run àbá tí ń jẹ́ tọmọtọmọ yín. Ẹ̀dẹ̀ bá ṣe wo fíìmù àwọn pípù yìí ẹ̀dẹ̀ bá ṣe wo fíìmù wọn ọ̀run àbá tí ń jẹ́ tọmọtọmọ yín ni ẹ̀dẹ̀ bá wo fíìmù wọn. He who wants equity must come with clean hand. You want the society to bless you, you must bless the society back. Ìlọ̀kọ̀, where is your conscience? How can you later become a best friend of your ọmọ afẹ́'s enemy? Èyí tí Iyabo Ojo ṣe fún mi tó ṣe fún ọkọ mi ó ń ṣayé yìí mọ́ kò sẹ́ni tó máa parí ìjà yẹn. Ká má tí sọ wípé Ìjẹ̀ṣà lọ sí ẹ̀wọ̀n ọdún 5. Ìlọ̀kọ̀, you now end up in the same camp. The camp tó wà yẹn sìn ó lè celebrate ọmọ afẹ́. Kí ló lọ ṣe níbi kí lẹ lọ ṣe surprise baby shower funfun. Mo ń sọ̀rọ̀ yín àwọn èèyàn rò pa láṣọ jù ní àwọn èèyàn rò pa láṣẹ jù ní mo ń sọ yí àwọn èèyàn tẹ́ ti waste dànù tẹ́ẹ̀dẹ̀ máa ṣojú fún ẹ̀yin lẹ máa waste àwọn èèyàn ẹ̀yin lẹ máa sunkún lọ́jọ́ bẹ́ríà ẹ̀yin lẹ máa fòkú wọn gba donation. Ìyá afẹ́ Ìlọ̀kọ̀, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó jẹ́ pé ìwọ kọ́ lẹni àkọ́kọ́ láti celebrate ọmọ afẹ́ pẹ̀lú ọmọ òkókó ọwọ́ ẹ̀. Anybody tó ọmọ afẹ́ ẹ bá fẹ́ is none of your fucking business. Torí ìgbà tó ń ṣe ọmọ afẹ́ fún ẹ your life was miserable. Ìgbà yẹn ló gbé ọkọ ẹ lọ sẹ́wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára and she stood for you nígbà tí wọn náà rán ọkọ ẹ lọ sẹ́wọ̀n. So nígbà tí ọ̀tá rán ọkọ ọmọ afẹ́ lọ ẹ̀wọ̀n, why are you not there to celebrate her? Mo ń béèrè pé kí lẹ lọ ṣe baby shower fún Lúmínì fún gbogbo yín tẹ́ ṣe baby shower pátápátá kò sí kankan nínú yín tó celebrate ọmọ òkókó yẹn sí Olúmínì. Ọjọ́ tá a jọ sọ̀rọ̀ tó jẹ́ kí n mọ̀ pé Ìjẹ̀ṣà ló lọ́mọ mo ní ṣẹnu ẹ báyìí. Yàtọ̀ sí pàjọ sọ̀rọ̀ Ìjẹ̀ṣà gbogbo ẹnu ni mo fi sọ kò yẹ kí n sọ ilé àmọ́ máa sọ
èmi ti ṣe nǹkan kan fún CEO Olúmínì rí tó jẹ́ pé nǹkan tó tóbi láyé àtọ̀run tí CEO Olúmínì gan mọ̀ pé mi mo ṣe. Ó ṣẹ̀ṣẹ̀ rántí ní 2 weeks ago ni 2 months ago ó ṣẹ̀ṣẹ̀ rántí ni tó wá sọ fún mi pé sister tó tọ́ mà ni mo máa ti gbàgbé yín lẹ́ máa ṣe kò rántí rí mi ì búlì ẹ̀ rí mi ò búlì ẹ̀ rí etí kejì ò gbọ́ rí a lọ sí péjẹ lọ stọọkì ẹ̀ rí aṣọre yẹn fún láyé àti lọ́run. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí Yèyé Mẹ́sọ̀ọ́ sọ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwí sí comment section ẹ jọ̀wọ́ ẹ like subscribe kẹ́ share fídíò wa ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn àdúgbò àwọn olóore.